àwọn òbí èèyàn kàn mọ́ wò pé ẹ̀ máa bínú ni òbí náà tí ó ṣe nígbà òbí náà ṣe investment lórí olúwa rẹ̀ ni tọ́wọ́ wá ríṣẹ́ yóò mọ̀ owó òun lòún dágun owó wọgbó torí nítorí ọmọkùnrin yìí ẹgbọ́ fídíò tó ọmọkùnrin sọ ẹgbọ́ fídíò ní fídíò ẹgbọ́. adìyẹ 20 tá a máa ń dá ń yẹlẹ̀ fún a sì kó 15 nínú wọn a sì pa 15 ní sojú àwọn márààrún sáwọn márààrún sí wọn ní wálé wa máa bọ́ sí wọn wálé wa ó tún wọn wá òun ló dífá fún wọ stúdẹ̀ntì tó ti láwọn ẹ̀gbọ́n mi mẹ́rin márùn tó ti parí skul náà níṣẹ́ tí wọn náà sì tún lọ skul dì sí. See, I want to burn my certificate. I won't burn my certificate. I don't finish school now. 13 good years fast. It don't enter 14. So I swear to God, I have not used, and this is my NYC certificate.